The only thing tọkọ mi ò mọ̀ ṣe, ó dẹ̀ mọ̀ ṣe, but he became lazy after he got married. Òun ni iná dídá. And even iná dídá yẹn gan a ṣe máa ń fi wèrè pò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. But ṣe mọ̀ pé ó ti good ní other aspects. Òun mo fẹ́ lè sọ pé ó carry àwọn ọmọ yẹn gan ju èmi lọ. Partnership ní marriage. Ọkùnrin tó bá fi ẹlẹ̀ kó máa dá ilé ayé ṣe, kó máa dá wàhálà ṣe, ìkà ni. Ó náwọn òyìnbó kan tí wọ́n máa ń sọ tó máa ní when a man hates you, he marries you. Yes. Ọkùnrin tó bá ti comfortable láti ranjú lẹ̀, all in the guise of èmi mo sanwó orí ẹ, tó dẹ̀ rí tó crack under the weight of pressure, gbogbo ohun tó ń try láti fi ilé ayé ṣe, taking care of the home, trying to make an income and all of that. He hates you. Kò sí òyìnbó mi tàbí fi ó kórìíra ẹ, kò rí tí ẹ rò rárá. Ìwọ ni wọ́n sórí kindness ẹ, kindness tó nínú ọkàn ẹ, ọ̀tọ̀ níbi tó lọ ń lò sí. His kindness is not for you. Ó kàn fẹ́ sílé nítorí pé ó kórìíra ẹ. Take it or leave it. A man that knows that this is my wife, this is a partnership, I decided to do life together with this person. Kò ní ranjú lẹ̀ kí wàhálà pa ẹ́. And that is just the fact. How can he say so? Oh, Jehovah. So, you getting married, Auntie me, sorry, I want to ask this question. You getting married now, it's when you pay, o fẹ́ lọ ṣiṣẹ́ ilé, iṣẹ́ ilé ni nìkan ni value. It is valid. I agree with you. But Sherry, let me just add this. Sherry, tí ọkùnrin bá ti rí pé marriage tó fẹ́ tẹ́jọ fẹ́ wọ̀ yìí, as is now the beginning and the end of your life, ó ti rí pé you can't do without marriage. Ó máa fi torment ẹ o. Eré ló máa pè, ó máa fi torment ẹ o. Toro mọ̀ pé Sherry, and that is àwọn àwàdà kan tẹ́yin obìnrin máa ń ṣe. Wọ́n ti fi yàrá mi rent nílé daddy mi o. Kò síbi tí mò ń kó lọ. Kiri kan. Ibo ni kí wọ́n kó lọ. Kí ni wọ́n ṣe? Kiri kan ṣe kiri kan. Kiri kan ṣe kiri kan. Máa yẹn, a ṣe gudugudu méje, a ṣe yàyà mẹ́fà lé. Because o ti jẹ́ kó mọ̀ wípé nílé ibi tó o ti jáde o, kò sí ohun tó fẹ́ ṣe mọ́, fi ẹ ṣe mọ́, o ní value. Òun ni gbogbo yín ṣe ń try láti lọ marry kẹ́ lè ṣe trend ring gẹ́gẹ́gẹ́gẹ́. I'm a married woman. Who are you? Is that clear? I'm the one he chose. Is that clear? Mo máa ń wo àwọn kinní yẹn, mo máa ń mi rí pé ìyá jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ètè sẹ́lòmíì lára.